Àwọn nǹkan tó yẹ kí o mọ̀ nípa Olóyè Lekan Alabi. Abese Olubadan Ilẹ Ibadan tó jáde láyé. Àgbà oyè ilẹ̀ Ìbàdàn tó tún jẹ́ àgbà nínú iṣẹ́ ìròyìn. Olóyè Lekan Alabi ti jáde láyé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn fún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà, ìyẹn Adéọlá Ọlọ́kọ̀, tó mọ̀ síta ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 yìí, òun ló ní Olóyè Alabi papòdà. Olóògbé Alabi òun ni Abese Olubadan nígbà ayé rẹ̀, ẹni ọdún márùndínlọ́gọ́rin òun ni nígbà tó jáde láyé. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, ọ̀la ọjọ́ àìkú Sunday òun ni wọn yóò sìnkú olóògbé Lekan Alabi nílànà ẹ̀sìn Islam. Ta ni olóògbé Olóyè Lekan Alabi? Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1950 òun wọ́n mà bí olóògbé Olóyè Lekan Alabi. Ọmọ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Ó lọ sílé ẹ̀kọ́ Seventh Day Adventist Primary School Òkè Fọ̀kọ̀ nílùú Ìbàdàn àti African Church Grammar School Àpáta Gàngà nílùú Ìbàdàn. Olóògbé ṣiṣẹ́ tíṣà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St John's Anglican Primary School nílùú Ìbàdàn bákan náà. Ní ọdún 1973 wọ́n gbà á sílé iṣẹ́ ìwé ìròyìn Sketch gẹ́gẹ́ bí akọ̀ròyìn. Ó lọ sílé ẹ̀kọ́ College of Journalism Fleet Street ní London tó gbajúmọ̀ púpọ̀ ní 1976. Ó sì yege níbẹ̀ ní 1978. Lekan Alabi ó fiṣẹ́ sílẹ̀ ní Sketch. Ó darapọ̀ mọ́ iléeṣẹ́ tẹlifíṣàn àpapọ̀ NTA tìlú Ìbàdàn. Ọdún 1983 ń ló ṣiṣẹ́ bí akọ̀wé ìròyìn fún olóògbé Bọ́lá Ìgè tó jẹ́ gómìnà Ọ̀yọ́ nígbà náà. Ó di ipò náà mú láti 1983 dé 1989. Bákan náà ló ṣe fún Major General Ọládayọ̀ Pópóọlá, Ọ̀gágun Adétúnjì Olúrìn àti Ọ̀gágun Ṣàṣà Ènìyàn Ọ̀rẹ́sànyà. Olóyè Alabi òun ni alága ẹgbẹ́ Adégòkè Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́sì àti di Yusuf Ọlátúnjí Bàbálẹ́gbàá, ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ olùfọkàntán ẹgbẹ́ Adékúnlé Fájuyì Foundation, di Òfágúnwà Foundation, Dúró Ládìípọ̀ Foundation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. Olóyè Ìbàdàn tó ń retí àti dépò Olúbàdàn ní ọjọ́ kan òun ni olóògbé Lekan Alabi kí ọlọ́jọ́ tó dé. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá tẹ́ bàbá sí afẹ́fẹ́ rere, kó sì má ṣe kú wọn ní àkúfà. Àdúrà gba Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kànnì Eyayorubaworld TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá, a kú iṣẹ́ látàárọ̀. Èmi àti ń rèé, a máa ráàánú gbà láṣẹ Èdùmàrè. Àmín. Eyayorubaworld TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.